torí ìgbélárugẹ àṣà àti ìṣe Yorùbá ló jẹ́ kí n fi iṣẹ́ agbẹjọ́rò sílẹ̀ o fún orí ìtàgé. Bọ́láńlé Austin Peters ló sọ bẹ́ẹ̀. Gbajúgbajà olùdarí àti olóòtú eré nì Bọ́láńlé Austin Peters sọ pé ìgbélárugẹ àṣà àti ìṣe Yorùbá ló jẹ́ kóun fi iṣẹ́ agbẹjọ́rò sílẹ̀ fún eré orí ìtàgé. Bọ́láńlé sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú iléeṣẹ́ ìròyìn Gígé Alára pé láti kékeré lòun ti fẹ́ràn láti máa kọ ìtàn o. Ó ní àwọn nǹkan yìí ló jẹ́ kóun nífẹ̀ẹ́ sí eré orí ìtàgé. Bọ́láńlé ní ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì ni bàbá mi, àmọ́ ìlú Èkó àti Ìbàdàn ni mo dàgbà sí. Ẹ̀kọ́ amòfin ni mo kọ́ nílé ẹ̀kọ́ gíga fásitì. Nígbà tí mo rí i pé kò sí ibi táwọn èèyàn ti lè kọ́ nípa àṣà, oúnjẹ, ijó àti orin wa ni mo dá Terra Culture sílẹ̀ o. Gbajúgbajà olóòtú eré náà ní òun rí i pé àwọn èèyàn fẹ́ kọ́ nípa àṣà àti ìṣe Yorùbá látìgbà tí òun ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé. Ọ̀pọ̀ ló fẹ́ láti wá wo eré wa. Ìgbà yẹn ni mo wá rí i pé iṣẹ́ tí à ń ṣe yìí ṣe pàtàkì gan-an ni o. Bọ́láńlé ti ṣe oríṣiríṣi eré, àmọ́ ó ní eré Mọ́remí jẹ́ eré tó ṣe pàtàkì sóhun torí pé ó sọ nípa agbára obìnrin. Mo lo aṣọ wa, mo lo àṣà wa láti sọ ìtàn Mọ́remí. Àwọn èèyàn sì gbádùn ìtàn náà o. Èmi náà gbádùn eré ọ̀hún torí mi ò mọ ìtàn yìí tẹ́lẹ̀. Ìyẹn ló fi ń dùn mí pé a kò máa gbé àṣà wa lárugẹ dáadáa. Bọ́láńlé ló sọ bẹ́ẹ̀. Olùdarí eré náà sọ pé inú òun dùn pé nǹkan tí òun ṣe yóò wúlò fáwọn ọmọ òun àti àwọn ọmọ tó ń bọ̀ lọ́jọ́ iwájú. Ìdí ni pé ta ni wá tí a bá gbàgbé àwọn àṣà, ìṣe, ẹ̀kọ́ àti èdè wa. Inú mi dùn pé mo jẹ́ àwòkọ́ṣe fún àwọn tó ń bọ̀ lẹ́yìn o. Bọ́láńlé ló sọ bẹ́ẹ̀. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́kànnì yìí. Ẹ máa pín káwù, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.